Alhaji Segun Mustapha ti sọ̀rọ̀ sókè. Kí ni wọ́n sọ nípa àwọn tí wọ́n lọ láti pátì kan bọ́ sí míì? Àwọn èèyàn ní MC Olúọmọ ni ọ̀rọ̀ yẹn ń bá wí. Ṣé lóòótọ́ ni? Báwo ló ṣe jẹ́ gangan? Bóyá ńgbà tẹ́ ẹ bá gbọ́ ohun tí Segun sọ nínú fọ́nrán yìí, ẹ lè sọ lóòótọ́. Àwọn tọ́rọ̀ yẹn ń bá wí. Ṣé lóòótọ́ ni pé MC Olúọmọ náà ni wọ́n ní Segun fi ọ̀rọ̀ yìí bá wí? Kí ló ṣe rí bẹ́ẹ̀? Báwo ló ṣe jẹ́ gangan? Ẹ wò, ẹ já wo fọ́nrán yìí nítorí pé oríṣiríṣi ọ̀rọ̀ náà ló ti lọ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ election 2027 tí Segun ti mẹ́nubà tẹ́lẹ̀ kó tó di pé wọ́n sọ̀rọ̀ nínú fọ́nrán yìí. Àmọ́ nínú fọ́nrán yìí, ṣé lóòótọ́ ni ohun táwọn èèyàn ń sọ káàkiri lórí ọ̀rọ̀ àwọn àti MC Olúọmọ? Báwo ló ṣe jẹ́? Ẹ wo fọ́nrán yìí kẹ́ ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu Alhaji Mustapha Segun. So téèyàn bá wà lórí podium, ẹ má bàa fẹ́ mi jáwéèdì sọ bẹ́ẹ̀. Àwa láàrin sí ti ní ẹ̀yin oṣooṣèlú ọ̀jẹ̀lúlẹ̀ yìí. Ẹ bá ṣe NPP lẹ́nu, ẹ ṣe UNPP lọ́la. Ẹ bá ṣe AT lẹ́nu, ẹ ṣe gbá. Ẹ̀yin tẹ̀ fẹ́ mi jáwéèdì sọ bẹ́ẹ̀ ní 99 kí lẹ mọ̀ tó jẹ́ action group. Action group irú aṣọ wo ló wọ̀, fìlà wo ló dé, iṣẹ́ security wo ló ń ṣe lẹ́yìn gọ́fúnà ọ̀gbà rẹ̀. Kí lẹ́mọ̀ tó jẹ́ lyric, kí lẹ́mọ̀ tó jẹ́ dynamic. Action group ló di lyric ló di dynamic ló di team labour tí o kò ní fẹ́ pa á. Tábà ń bá yín parọ́ kẹ́lẹ́ lórí oyè. Irú ọ̀sùn náà là ń pa, mo ń ṣe wọ́n gbéra. Irú ọkọ̀ wà, irú ọ̀sùn náà lọ́wọ́ àgbàlagbà ń pè. Kò ń ṣe irú ọkọ̀ wà, wọ́n àfi irú méjì ló wà. Ọlọ́run nífẹ̀ẹ́ sí irú ọ̀sùn náà láti fi tú tọmọlàkejì ṣe. Irú láti fi bá tọmọlàkejì jẹ́ lọ́lọ́run nífẹ̀ẹ́ sí. Irú ọ̀sùn náà là ń pa fún ìgbà yẹn. Ìpè mi ò ṣèlú rẹ̀ sí pé júrì. Àwa ta gbé júrì, àbútó gbé júrì tó wà ní òkùnkùn láti 2005 20 years back ago. Ṣe kí ni lọ sọ̀rọ̀ ẹ̀ pé wọ́n ṣe kọ̀ọ̀kan fún ẹ̀yin tẹ́ pé ibi tẹ́ ti ń tojú wọlé ẹ ti lọ ṣàpapọ̀ ẹ̀yin là ń parọ́ súná láti gbé yín sórí ẹṣin. Àwa gbé yín sórí ẹṣin, ẹ wá sọ̀pọ̀ àkọ́nù, ẹ wá ní kọ́sí kò wá sẹ́ni tó dá yín gbọ́, ẹ̀yin náà lẹ sọ gbàgbé ẹ fi jábọ́ lórí ẹṣin. Èkó ìgbà ẹṣin wá ṣe kí ni ìgbà. So téèyàn bá wà lórí podium, ẹ má bàa fẹ́ mi jáwéèdì sọ bẹ́ẹ̀. Àwa láàrin sí ti ní ẹ̀yin oṣooṣèlú ọ̀jẹ̀lúlẹ̀ yìí. Ẹ bá ṣe NPP lẹ́nu, ẹ ṣe UNPP lọ́la. Ẹ bá ṣe AT lẹ́nu, ẹ ṣe gbá. Ẹ̀yin tẹ̀ fẹ́ mi jáwéèdì sọ bẹ́ẹ̀ ní 99 kí lẹ mọ̀ tó jẹ́ action group. Action group irú aṣọ wo ló wọ̀, fìlà wo ló dé, iṣẹ́ security wo ló ń ṣe lẹ́yìn gọ́fúnà ọ̀gbà rẹ̀. Kí lẹ́mọ̀ tó jẹ́ lyric, kí lẹ́mọ̀ tó jẹ́ dynamic. Action group ló di lyric ló di dynamic ló di team labour tí o kò ní fẹ́ pa á. Tábà ń bá yín parọ́ kẹ́lẹ́ lórí oyè. Irú ọ̀sùn náà là ń pa, mo ń ṣe wọ́n gbéra. Irú ọkọ̀ wà, irú ọ̀sùn náà lọ́wọ́ àgbàlagbà ń pè. Kò ń ṣe irú ọkọ̀ wà, wọ́n àfi irú méjì ló wà. Ọlọ́run nífẹ̀ẹ́ sí irú ọ̀sùn náà láti fi tú tọmọlàkejì ṣe. Irú láti fi bá tọmọlàkejì jẹ́ lọ́lọ́run nífẹ̀ẹ́ sí. Irú ọ̀sùn náà là ń pa fún ìgbà yẹn. Ìpè mi ò ṣèlú rẹ̀ sí pé júrì. Àwa ta gbé júrì, àbútó gbé júrì tó wà ní òkùnkùn láti 2005 20 years back ago. Ṣe kí ni lọ sọ̀rọ̀ ẹ̀ pé wọ́n ṣe kọ̀ọ̀kan fún ẹ̀yin tẹ́ pé ibi tẹ́ ti ń tojú wọlé ẹ ti lọ ṣàpapọ̀ ẹ̀yin là ń parọ́ súná láti gbé yín sórí ẹṣin. Àwa gbé yín sórí ẹṣin, ẹ wá sọ̀pọ̀ àkọ́nù, ẹ wá ní kọ́sí kò wá sẹ́ni tó dá yín gbọ́, ẹ̀yin náà lẹ sọ gbàgbé ẹ fi jábọ́ lórí ẹṣin. Èkó ìgbà ẹṣin wá ṣe kí ni
tó òun nìyẹn ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo ìtẹ́ gbọ́ nínú fọ́nrán ìtẹ́ gbọ́ lẹ́nu Alhaji Mustapha Sego gbogbo àṣàmọ̀ gbogbo ìtàn tí wọ́n sọ sílẹ̀ lórí ipa àwọn action group ti gbà yẹn àwọn dynamic ìgbà yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ àwọn tó ń múùfù síbì kan báwo ló ṣe jẹ́ ṣé lórí ọ̀rọ̀ election náà ni gbogbo ọ̀rọ̀ ìdálé lórí drop comment and remember to like share and follow us. Thanks for watching. I love ìpolówó ọjà fún ìpolówó ọjà WhatsApp number PG.